Ṣé o mọ̀ pé ewé scent leaf tó wọ́n wò yẹn tí a mọ̀ sí ewé efinrin yẹn? Ṣé o fẹ́ sọ fún mi pé o mọ̀ pé iṣẹ́ tewé yẹn ṣe pọ̀ gan? Ẹlòmíì ní nínú ọgbà ẹ̀, ẹlòmíì ní lẹ́yìnkùlé ilé ẹ̀, síbẹ̀ kò mọ ìwúlò tí a lè fi ewé ṣe. A kò máa wo ẹlòmíì gan ní kọ́ bá wọn máa tiẹ̀ máa ró dànù nínú compound. Ẹlòmíì á ní kọ́ bá wọn ró dànù torí pé kò mọ ìwúlò ẹ̀ ni. Efinrin ní ewé tó ń ṣe, ó ní iṣẹ́ tó ń ṣe tó pọ̀ dáadáa tá a mọ̀ sí scent leaf. Ó ṣiṣẹ́ iyebíye, kódà òun ló wà nínú compound wa ẹ̀. Ṣùgbọ́n màá sọ méjì nínú iṣẹ́ tí efinrin ń ṣe kí fídíò yìí má lè gùn púpọ̀. Àkọ́kọ́ níbẹ̀, ipò nǹkan kíkan yóò tó bá ń face yálà ìjákulẹ̀, àmúbọ́ àbí ẹbí tó àwọn ojú burúkú kan yọjú sí ẹ àbí oní àmì kan lára. Mi ti ẹ̀ fẹ́ mọ̀ nǹkan náà tó lè sọ pé tó lè mọ̀ kó wà lára ẹ̀ àbí tí wọ́n sọ fún ẹ. Sórí iṣẹ́ efinrin tí wọ́n ń wò yẹn, àkọ́kọ́ iṣẹ́ tó ń ṣe rèé, já kó pọ̀ dáadáa, kó já kó pọ̀ dáadáa. Tó bá ti já kó pọ̀, ìwọ farabalẹ̀ ṣàn kí omi yẹn kó dry kó lára ẹ̀. Wá kó sínú pọ́ọ̀tì ẹ̀, bó dẹ̀ jẹ́ ìkòkò ló mọ̀ pé o lè fi sè é. Omi tó mọ̀ pé ó lè tó ọwọ́ ẹ̀ tí ò ní míss omi mọ́ rárá. Bó jẹ́ méjì ló lè sè é, ó ṣì ń ba náà ni. Omi tó mọ̀ pé ó lè tó ọwọ́ ẹ̀ láì míss omi mọ́, because tá a bá míss omi mọ́, ó lè má jẹ́ kí iṣẹ́ yẹn kó wà effective bó ṣe jẹ́ kó wà effective tó. Wàá jẹ́ kó omi yẹn kó tó ọwọ́ ẹ̀. Wàá sè é, tó bá sè é tó jiná, ìwọ gbé e kalẹ̀ kó jẹ́ kó tutù. Tó bá dẹ̀ mọ̀ pé omi gbígbóná ni ìwọ máa ń wẹ̀ tí ẹ pé warm water ni wọ́n like láti fi máa wẹ̀. Ìwọ dà sínú bọ́kẹ̀tì ẹlẹ́ẹ̀kan náà. Kò mọ̀, má míss omi kankan mọ́ o. Ìwọ gbé lọ sí bathroom ẹ̀, o lè ṣiṣẹ́ láàárọ̀, but alẹ́ ló dára jù. Tó bá ti tutù, ìwọ gbé wọlé, wẹ̀ látorí délẹ̀, kó máa ṣàdúrà gbogbo bá ṣe fẹ́ àti nǹkan tí ó fẹ́, ìwọ wẹ̀ láti òkè délẹ̀. Tó bá ti wẹ̀ tán, má fi aṣọ nura o, ìwọ kò jókòó, kó jẹ́ kó omi yẹn kó gbẹ mọ́ ẹ lára, kó omi yẹn kó sink sí body, kó penetrate wọ body ẹ dáadáa. Lẹ́yìn yẹn, o ṣẹ̀lẹ̀ lọ fẹ̀gbẹ́ lélẹ̀ kó lọ sùn. Ẹlẹ́kejì iṣẹ́ tí scent leaf ń ṣe rèé, scent leaf ó máa ń ṣe iṣẹ́ tó bá ti mọ̀ pé o ò lè mí dáadáa, pé wọ́n ṣe ẹlòmíì ò lè mí dáadáa, ẹlòmíì ò lè mí kanlẹ̀ léra. Àbí wá rí pé ìkọ̀kan rìn káàkiri body system ẹ̀, àbí tó wá rí mọ̀ pé ibì kan bí òun fáìlẹ̀ dìví kan, ó ti yẹ bó bí yóò mọ̀ pé ìkọ̀kan dì sí ẹ nínú body ẹ, pé ìkọ̀kan bíbá yìí, kí ló dì sí mi nínú body mi yìí. Ìwọ ṣe efinrin yẹn kó iye tó bá wọ̀n sí pọ́ọ̀tì, ìwọ ṣe é. Kò sí bí ìgbà tí èèyàn bá ṣe àgbo, tó bá ti wọ́ díẹ̀ bí 15 to 10 minutes, ìwọ sọ, ìwọ bù sínú glass cup, kó mọ iyẹ̀kan láàárọ̀, kó mọ iyẹ̀kan lálẹ́, glass cup kékeré yẹn. Ó gbọ́dọ̀ jẹ́ pé kọ́ọ̀pù kan ni ìwọ lè mu. Iṣẹ́ tó dáa ni. Ṣé nígbà tí màá kọ́ discover iṣẹ́ yìí, mo máa rí mọ̀ pé tẹ́lẹ̀ mímí mi ò kì í ṣe dáadáa. Mímí mi ò ṣe dáadáa. Ewé yìí ni mo sè. Mo fi Ọlọ́run búra àtìgbà yẹn mi ò mí bẹ́ẹ̀ mọ́. Ó dẹ̀ máa clean body system ni, ó máa clean body system ẹ̀. Mi lè sọ nǹkan tí efinrin yìí ṣe. Ìwọ ò kí ń rórun sùn. Ìwọ ò kí ń rórun sùn ni ìwọ mú. Ṣé rí ní ìgbà kan mọ́mì mi sick, because wọ́n ṣàlàyé pé ìkọ̀kan yẹn dì síbi tí wọ́n bá wá jẹun, oúnjẹ yẹn ò lọlẹ̀. Tó bá jẹun kò lọlẹ̀, a ò pé àkíní kan tí ó lè ṣẹlẹ̀. Wọ́n ní àwọn ò pé bí ẹnu àwọn ń rún ẹ̀jẹ̀, àwọn ò dẹ̀ pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu. Ewé yìí tí ń bá parọ́, ó kú mi kọjá àti sùn mi. Ewé yìí la sè lọ́jọ́ náà lọ́hùn. Ọ̀tún ó ṣe kò dẹ̀ ṣọ̀rọ̀ 5 years ago. Ewé yìí ni mọ́mì mi sè. Bọ́ ṣe ṣe tọ́mú nígbà tó wá tọ́jọ́ kẹta. Ṣé ní àwọn fẹ́ pọ̀ kankan, tẹ́ bá rí ẹ̀jẹ̀ tí wọ́n pọ̀ ní gidi. Nígbà tá a máa dé hospital, dókítà ní kíní kan tí a ṣe fún wọn, nǹkan báyìí máa ní nǹkan bẹ́ẹ̀ yẹn. Ká ní kò ń ṣe nǹkan yẹn ni, ó máa ní kó operate wọn ni. Because bí wàá ti jẹ́ pé ẹ̀jẹ̀ bá pọ̀, tó bá dì sí ẹgbẹ́ èèyàn, wọ́n pọ̀, mọ́mì mi ń pọ̀ ẹ̀jẹ̀. Nígbà tí èèyàn bá ń pọ̀ ibi ọmọ, tó rí jálajàla, ṣe ni mo sá ní experience irú kan bẹ́ẹ̀ yẹn rí. Efinrin yẹn náà ni iṣẹ́ méjì tí wúlò tí màá sọ, iṣẹ́ tó ń ṣe pọ̀ ṣùgbọ́n méjì nínú ẹ̀ tí màá sọ fún wa láàárọ̀ yìí, òun ni mo sọ yẹn. Wá farabalẹ̀ kó o gbọ́ délẹ̀ kó tó di pé o béèrè lọ́wọ́ mi. Ẹlòmíà ní fídíò yẹn long ó ṣe nǹkan tá à ń sọ, nǹkan tó máa ṣe yín láǹfààní ní nǹkan tá à ń sọ fún yín. Tó bá mọ̀ pé ìwọ ò lè gbọ́, ètò àfi drop comment burúkú tó lè mú mi gbé eré, ìwọ scroll ẹ̀ sókè, gbé kọjá lọ sókè, kò wúlò fún wọn nìyẹn. ṣùgbọ́n àyàn lórí rẹ̀ yẹn láǹfààní ẹ̀yìn ìyá alálùbáríkà lórí rẹ̀ tó bá wúlò fún yín, ẹ farabalẹ̀ listen kẹ́ gbọ́, yóò dẹ̀ ṣe yín láǹfààní, yóò ṣe yín lóore.